òjò ìbùkún yóò sì rọ̀. Ìlérí ìfẹ́ léyìí, a ó ní ìtura dídùn látọ̀dọ̀ Olùgbàlà. Òjò ìbùkún, òjò ìbùkún là ń fẹ́. Ìrì àánú sẹ́yìn wá ká, ṣùgbọ́n òjò là ń tọrọ. Ṣùgbọ́n òjò là ń tọrọ. Òjò ìbùkún yóò sì rọ̀, ohun gbogbo yóò tọ́jú. Lórí òkè ọ̀pẹ̀tẹ̀lẹ̀, ìró ọ̀pọ̀ òjò ń bọ̀. Òjò ìbùkún, òjò ìbùkún là ń fẹ́. Ìrì àánú sẹ́yìn wá ká, ṣùgbọ́n òjò là ń tọrọ. Òjò ìbùkún yóò sì rọ̀, rọ̀wọ́ sí wa Olúwa. Òkun wa ní ìtura dídùn, wá bọ́lá fún ọ̀rọ̀ rẹ. Òjò ìbùkún, òjò ìbùkún là ń fẹ́ o. Ìrì àánú sẹ́yìn wá ká o, ṣùgbọ́n òjò là ń tọrọ. Ṣùgbọ́n òjò là ń tọrọ. Òjò ìbùkún yóò sì rọ̀, ìbàjẹ́ lè rọ̀ lónìí. Ó bá ti jẹ́wọ́ fún Ọlọ́run, tí a sì ń ké pe Jésù. Òjò ìbùkún, òjò ìbùkún là ń fẹ́ o. Ìrì àánú sẹ́yìn wá ká, ṣùgbọ́n òjò là ń tọrọ. Òjò ìbùkún, òjò ìbùkún là ń fẹ́. Ìrì àánú sẹ́yìn wá ká o, ṣùgbọ́n òjò là ń tọrọ. Ọlọ́run wa ìlópin ìwọ̀n láàfin tọkàn wá fún. Gbogbo ṣẹ̀rẹ̀ láyé èèyàn, àjùbà rẹ̀ Olúwa wa. Bàbá ayérayé, jẹ́ kí ọkàn wa wólẹ̀ ní tẹ̀rẹ̀. Àwọn áńgẹ́lì kọrin ìyìn ọ́, balógun àwọn ọba. Kíkan làwọn kérúbù yìn, séráfì mẹ́ta lọ́kan. Wòlíì àti àwọn mímọ́ dàpọ̀ láti bọ́lá rẹ̀ ga. Ọlọ́run àwọn bàbá wa, tìrẹ lágbára àti fẹ́ o. Àjùbà ọmọ rẹ̀ wọ́n tó ń bẹnu ògo pẹ̀lú rẹ̀. Wòlíì àti àwọn mímọ́ dàpọ̀ láti bọ́lá rẹ̀ ga. Thank you, Jesus. Olúwa ṣé, adúpẹ́ kábíyèsí, Ọlọ́run àwọn ọlọ́run, ọba àwọn ọba, fún àánú àti ìbùkún tí ẹ fún wa ní ọjọ́ òní, láti rí ọjọ́ 5 oṣù keje ọdún 2026. Nípa oore ọ̀fẹ́ Olùgbàlà, òun ni a fi wà ní ọkàn alààyè ní ọjọ́ òní. Àánú Ọlọ́run, ìbùkún Ọlọ́run, òun ni a rí gbà. Atóbi jùlọ ìgbà ọpẹ́ wa, alágbára ìgbà ẹ̀yìn wa. Olúwa, a dúpẹ́ wípé ẹ ò jẹ́ kí ìpinnu ọ̀tá kí ó ṣẹ ní orí wa. A dúpẹ́ wípé ẹ ò jẹ́ kí ẹ̀ṣẹ̀ wa kí ó mú wa di ẹni ìkọ̀sílẹ̀
A dúpẹ́ nínú gbogbo àìṣedédé wa, ẹ̀ ń ṣàánú fún wa, ẹ̀ ń fi ìmọ̀ore hàn sí wa, ẹ̀ ń fi àánú àti ìbùkún ẹ̀ ń fi hàn sí orí wa. Ẹ gba ọpẹ́ wa. Olúwa a dúpẹ́, a yìn yín lógo, ẹ gba ẹ̀yìn wa. Olúwa a dúpẹ́ fún ọjọ́ òní, ọjọ́ ìsinmi, ọjọ́ Sunday, ọjọ́ 5 oṣù keje ọdún 2026. A gbàdúrà nínú ọjọ́ òní wípé ẹ ó ṣàánú fún wa. A ó rí ìbùkún lọ́dọ̀ Ọlọ́run alààyè. A ó rí àánú, a ó rí ìtẹ̀síwájú, a ó rí ìgbéga àti ìfaradà. Ẹ ó fún wa ní ẹ̀mí ìfaradà láti farada àìní àti àìsàn. Olúwa ẹ fún wa ní ẹ̀mí ìmoore nínú gbogbo ìdojúkọ, kí a lè ní ẹ̀mí ìmoore, kí a lè máa yin orúkọ yín ní ògo. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa, ẹ gba ìyìn wa. A dúpẹ́, a yìn lógo. Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Ní èní àkọlé wa nínú ọ̀rọ̀ Ọlọ́run òun ni a ń wo àìní Kristi àti ìjọ àkọ́kọ́, ìyẹn àwọn ìjọ àwọn àpọ́stélì tí Kristi dá sílẹ̀. Ìyẹn ni pé irú ipò wo ni àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ìjọ Olúwa, irú ipò wo ni wọ́n wà nínú ara, ìyẹn nípa àìní. Ẹ jẹ́ kí a wò láti inú ìwé Kọ́ríńtì kejì orí 8. A ó kà láti ẹsẹ̀ 1 dé ìkẹyìn. Pẹ̀lúpẹ̀lú ará, àwa ń sọ fún yín ní ti oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún àwọn ìjọ Makedonia, bí ó ti jẹ́ pé nínú ọ̀pọ̀ ìdánwò ìpọ́njú, ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ wọn àti ibú àìní wọn di púpọ̀ sí ọ̀rọ̀ ìlàwọ́ wọn. Yẹn ni pé Paul ń sọ fún ìjọ Kọ́ríńtì wípé ó ní oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún ìjọ Makedonia. Oore ọ̀fẹ́ yìí ni pé pẹ̀lú bí wọ́n ṣe ń rí ìpọ́njú àti ìdánwò, síbẹ̀síbẹ̀ wọ́n ní ayọ̀ nínú Ọlọ́run, àti wípé wọ́n ní ayọ̀ àti ibú àìní. Ó dẹ̀ ṣe kíni o, pẹ̀lú ayọ̀ àti àìní wọn, ó mú wọn jẹ́ àwọn tí wọ́n lawọ́. Wọ́n ní ọrọ̀ ìlawọ́. Ìyẹn ni pé nínú ọ̀rọ̀ Ọlọ́run, àwọn aláìní, àwọn ni wọ́n máa ń ṣe olùtọrẹ jù. Bí ó ṣe ní kàyéfì, ṣùgbọ́n bí Ọlọ́run ṣe kọ́ nìyẹn, wípé àwọn tí wọ́n ní ni wọ́n máa ń ran àwọn aláìní bíi tiwọn lọ́wọ́. Ṣùgbọ́n àwọn ọlọ́rọ̀, wọ́n máa ń ṣe kíni o, wọ́n máa ń gbé ojúlé ọrọ̀ wọn, wọ́n máa ń gbẹ́kẹ̀lé ogún wọn, wọ́n máa ń gbẹ́kẹ̀lé àwọn ohun ìmúṣagbára tí wọ́n ní. Ṣùgbọ́n àwọn tí wọ́n ní, wọ́n máa ń gbé ọkàn wọn lé Olúwa Ọlọ́run alààyè. Ó ní ṣe kíni o, wọ́n ní ọrọ̀ ìlawọ́. Nítorí mo jẹ́rìí pé gẹ́gẹ́ bí agbára wọn àti àníjù agbára wọn, wọ́n ṣe é láti ìfẹ́ inú ara wọn. Ìyẹn ni pé ìlawọ́ yìí wọ́n ṣe gẹ́gẹ́ bí agbára wọn, gẹ́gẹ́ bí ohun tí oníkálùkù ní, gẹ́gẹ́ bí onígbàgbọ́ nínú ìjọ. Ṣùgbọ́n ju bó ṣe lágbára sí, wọ́n tún ṣe jù bẹ́ẹ̀ lọ. And then gbogbo nǹkan tó ṣe láti inú wọn ni, kò ń ṣe àròjúṣe, kò ń ṣe àfihànṣe, ṣùgbọ́n àtinúwá, ọrẹ àtinúwá òun ni wọ́n ṣe. Nítorí wọ́n fi ẹ̀bẹ̀ púpọ̀ rọ̀ wá ní ti ẹ̀bùn ọ̀fẹ́ yìí àti ti ìdàpọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ènìyàn mímọ́. Ìyẹn ni pé nígbà yẹn Paul àti àwọn àpọ́stélì wọ́n tọ ìjọ Makedonia lọ fún ìrànlọ́wọ́ fún àwọn ìjọ tó wà ní Jerusalem. Àwọn ìjọ Jerusalem ṣaláìní, nítorí nígbà náà lọ́hùn ìyàn mú ní gbogbo àgbáyé. Àwọn ìjọ Jerusalem dẹ̀ jẹ́ àwọn tí wọ́n dá ìjọ yòókù sílẹ̀. Nítorí náà ni àwọn àpọ́stélì ṣe ní ẹ̀yin ọmọ ìjọ o,
ẹ̀yin ìjọ kéréje kéréje lábẹ́ Jerusalem, ẹ jọ̀ọ́ ẹ wá ran Jerusalem lọ́wọ́ pẹ̀lú ohunkóhun tí Olúwa bá fi fún yín. Ohun tí ó fa nǹkan tó fi tọ Macedonia lọ nìyẹn, àti wípé Macedonia fúnra wọn gan, àwọn náà try ni, wọ́n struggle ni, ṣùgbọ́n nínú àìní wọn, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìlàwọ́. Àti èyí kì í ṣe bí àwa ti rò rí, ṣùgbọ́n wọ́n tètè kọ́ fi àwọn tìkára wọn fún Olúwa àti fún wa nípa ìfẹ́ Ọlọ́run. Yẹn ni pé kí wọ́n tẹ̀ tó ṣe ẹni tó ń fọrẹ, tó ń ta aláìní lọ́rẹ, wọ́n kọ́kọ́ ṣe kí ni, wọ́n kọ́kọ́ fi ara wọn jìn fún Ọlọ́run. Wọ́n kọ́kọ́ fi ara wọn jìn fún àwọn ènìyàn mímọ́. Yẹn ni pé ìsìn Ọlọ́run ó wá ṣáájú ìtọrẹ àánú. Ẹni tí ó bá ń tọrẹ àánú, tí ò kí ń sin Ọlọ́run, tí ò jẹ́ olùsìn àti olùfọkàntán Ọlọ́run, irú ìtọrẹ àánú bẹ́ẹ̀ kò ní tẹ́wọ́gbà níwájú Olúwa. Nítorí kí ni o, kò sí ohunkóhun tí a lè fún Ọlọ́run tí Ọlọ́run máa gbà, tọ́lọ́run máa jẹ. Ohunkóhun tí a bá ní, tá bá sọ wípé à ń fún Ọlọ́run tàbí à ń fún àwọn ènìyàn Ọlọ́run, àwọn ohun tí Ọlọ́run fúnra rẹ̀ ti fún wa ni. Nítorí àti ọ̀dọ̀ Ọlọ́run ni ohun gbogbo ti wá, àti fún Ọlọ́run ni ohun gbogbo wà. Kí Olúwa kí ó kọ́ wa mọ̀ ṣe. Ó ní tó bẹ́ẹ̀ tí àwa fi gba Títù níyànjú pé bí ó ti bẹ̀rẹ̀ náà, bẹ́ẹ̀ ni kí ó sì parí ẹ̀bùn ọ̀fẹ́ yìí nínú yín pẹ̀lú. Ṣùgbọ́n bí ẹ̀yin ti pọ̀ ní ohun gbogbo, ní ìgbàgbọ́ àti ọ̀rọ̀ àti ìmọ̀, àti nínú àpọ́n gbogbo, àti ní ìfẹ́ yín sí wa, ẹ kíyèsí kí ẹ̀yin kí ó pọ̀ nínú ẹ̀bùn ọ̀fẹ́ yìí pẹ̀lú. Yẹn ni pé a rí gbogbo ohun rere tí Ọlọ́run ṣe nínú yín gẹ́gẹ́ bí ìjọ. Ṣùgbọ́n a fẹ́ kí ẹ ní ẹ̀bùn ọ̀fẹ́ yìí, yẹn ni ẹ̀bùn ìtọrẹ àánú, ẹ̀bùn kíni o, líláwọ́, ẹ̀bùn fífún àwọn aláìní ní ohun tá bá ní. Kì í ṣe nípa àṣẹ ni mo fi ń sọ, ṣùgbọ́n kí a lè rí ìdí òtítọ́ ìfẹ́ yín pẹ̀lú nípa pọ́n àwọn ẹlòmíràn. Yẹn ni pé kò ń ṣe pé mò ń pàṣẹ, yẹn ni Paul ń sọ, ṣùgbọ́n ká lè mọ bí ìfẹ́ yín ṣe gbòòrò tó, bí ìfẹ́ yín ṣe múnádóko tó, bí ìfẹ́ yín ṣe jinlẹ̀ tó, nítorí nípa wíwo nípa wíwo kíyèsí àwọn ẹlòmíràn. Yẹn ni pé nítorí ẹ̀yin mọ oore ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristi, ibi tá ń lọ ládé yìí, pé bí òun ti jẹ́ ọlọ́rọ̀ rí, ṣùgbọ́n nítorí yín ó di tálákà, kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀. Yẹn ni pé Kristi Olúwa wa pẹ̀lú gbogbo ọrọ̀ àti ìbùkún tí wọ́n ní ní ọ̀run lókè, wọ́n ṣe kí ni o, wọ́n di aláìní nítorí ọmọ ènìyàn. Nítorí kí wọ́n lè gba ọmọ ènìyàn là nínú ẹ̀ṣẹ̀, Olúwa wa kọ ògo ọ̀run sílẹ̀. Gbogbo áńgẹ́lì ọ̀run tí wọ́n ń jíṣẹ́ fún wọn, wọ́n fi gbogbo ẹ̀ sílẹ̀ láti wá ran ọmọ Ádámọ̀ lọ́wọ́. Yẹn ni pé nínú ọgbọ́n Ọlọ́run rí i pé ó sàn láti ṣàfarawé àwọn aláìní, àwọn ẹni ìkọ̀sílẹ̀ ayé. Olúwa rí i pé ó sàn láti ṣàfarawé wọn àti láti farapẹ́ wọn ju àti bá olówó rìn lọ. Kí Olúwa kí ó kọ́ wa mọ̀ ṣe. Kí Olúwa kí ó ṣí wa ní ojú ẹ̀mí. Kí Olúwa kí ó ràn wá lọ́wọ́ láti ní àfiyèsí ohun tí ó dára. Nítorí ẹ̀yin mọ oore ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristi, wípé bí òun ti jẹ́ ọlọ́rọ̀ rí, ṣùgbọ́n nítorí yín ó di tálákà, kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀. Àti nínú èyí, òun ni mo fi ìmọ̀ràn mi fún yín, nítorí èyí ṣàǹfààní fún yín, ẹ̀yin tí ó kọ́ bẹ̀rẹ̀ níwọ̀n ọdún tí ó kọjá, kì í ṣe láti ṣe nìkan, ṣùgbọ́n láti fẹ́ pẹ̀lú. Bí ìmúra tẹ́lẹ̀ àti ìṣe ti wà, bẹ́ẹ̀ ni kí ìparí sì wà láti inú agbára yín.
Okay. Mo tẹ̀ tí wá yín lọ yàrá tẹ́lẹ̀. Ẹ mú ẹyin méjì bíbá ìfẹ́ àti rúmẹ̀tì nínú nylon yìí. Nínú nylon yìí. Kó méjì àbí? No, méjì nìkan torí half nìkan. Ẹ máa bá manage. Ẹ ṣé gan. Àmín kò tọ́pẹ́. Nítorí bí ìmúra tẹ́lẹ̀ bá wà ṣáájú, ó já sí ìtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí ohun tí ènìyàn bá ní, kì í ṣe gẹ́gẹ́ bí ohun tí kò ní. Nítorí èmi kò fẹ́ kí àwọn ẹlòmíràn wà ní ìrọ̀rùn kí ó sì jẹ́ ìpọ́njú fún yín. Ṣùgbọ́n nípa ìdọ́gba, pé kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní àkókò yìí kí ó lè ṣe ẹkún àìní wọn, kí ọ̀pọ̀lọpọ̀ ìní wọn pẹ̀lú kí ó lè ṣe ẹkún àìní yín, kí ìdọ́gba kí ó lè wà. Gẹ́gẹ́ bí a ti kọ pé ẹni tí ó kó pọ̀ jù kò ní nǹkan lé, ẹni tí ó sì kó kéré jù kò ṣe aláìní tó. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run, ẹni tí ó fi ìtara kan náà yìí sí ọkàn Títù fún yín. Nítorí òun gba ọ̀rọ̀ ìyànjú nítòótọ́, ṣùgbọ́n bí ó ti ní ìtara púpọ̀, òun tìkára rẹ̀ tọ̀ yín wá fún ara rẹ̀. Àwa ti rán arákùnrin náà pẹ̀lú rẹ̀, ìyẹn ẹni tí ó wà nínú ìyìnrere yíká gbogbo ìjọ. Kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n ẹni tí a ti yàn pẹ̀lú láti ọ̀dọ̀ ìjọ wa láti máa bá wa rìn kiri nínú ọ̀rọ̀ oore-ọ̀fẹ́ yìí, tí àwa ń ṣe ìránṣẹ́ rẹ̀ fún ògo Olúwa àti nítorí ìmúra tẹ́lẹ̀ wa. Àwa ń yẹra fún èyí, kí ẹnikẹ́ni má bàa rí wí sí wa nítorí ẹ̀bùn púpọ̀ yìí tí àwa pín. Àwa ń gbèrò ohun rere, kì í ṣe níwájú Olúwa nìkan. Àwa ń gbèrò ohun rere, kì í ṣe níwájú Olúwa nìkan, ṣùgbọ́n níwájú ènìyàn pẹ̀lú. Àwa sì ti rán arákùnrin wa pẹ̀lú wọn, ẹni tí àwa rí dájú nígbà púpọ̀ pé ó ní ìtara nínú ohun púpọ̀, ṣùgbọ́n nísinsìnyí ní ìtara rẹ̀ túbọ̀ pọ̀ sí i nípa ìgbẹ́kẹ̀lé ńlá tí ó ní sí yín. Bí ẹnikẹ́ni bá ń béèrè ẹni tí Títù ṣe, ẹlẹgbẹ́ àti olùbáṣiṣẹ́ mi ni nítorí yín, tàbí àwọn arákùnrin wa, àwọn ni ẹnikẹ́ni ń béèrè ní ìránṣẹ́ ìjọ, òun ni wọ́n ń ṣe, àti ògo Kristi. Nítorí náà ẹ fi ẹ̀rí ìfẹ́ yín àti ìṣògo wa nítorí yín hàn níwájú ìjọ. Ìyẹn ni pé àwọn tí a rán sí yín yìí, ẹ fi ẹ̀rí ìfẹ́ yín hàn níwájú wọn, níwájú ìjọ. Ẹ fi ìṣògo wa, ẹni pé a ti jẹ́rìí yín fún wa, ẹ má jẹ́ kí ìjẹ́rìí wa àti ọ̀rọ̀ sísọ wa nípa yín kí ó já sí asán. Ẹ fi ẹ̀rí wa, ẹ fi múlẹ̀, ẹ fi hàn fún àwọn ènìyàn yìí wípé lóòótọ́ gẹ́gẹ́ bí a ti sọ, ènìyàn Ọlọ́run òun lẹ jẹ́. Kí Ọlọ́run tí ó kọ́ wa mọ̀ ṣe. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún ọ̀rọ̀ tí a ti gbọ́ ní òwúrọ̀ yìí nípa àìní tí Kristi ṣe àti inú àìní tí Kristi gbé, kí ó lè fi ògo Ọlọ́run hàn fún wa, kí ó lè sọ wá di ọlọ́rọ̀ nínú ẹ̀mí, kí ó lè sọ wá di ọmọ Ọlọ́run nítòótọ́, kí ó lè kọ orúkọ wa sínú ìwé ìyè, kí ó lè yí wa padà kúrò nínú ọ̀nà ìparun sí ọ̀nà ìyè àti ìjọba ọ̀run. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. A tóbi jùlọ ẹ gba ìyìn wa. A dúpẹ́ àyìn lógo nítorí wípé ẹ̀yin ni ọba olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ẹ gba ọpẹ́, ẹ gba ìyìn, ẹ gba ògo. Olúwa, nínú ọ̀sẹ̀ yìí a gbàdúrà fún ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ìfaradà, ní pé nínú àìní àti nínú ọrọ̀ ẹ ó kọ́ wa ní ìkóra ẹni níjàánu, kí a lè ní ìtẹ́lọ́rùn, kí a lè ṣe ìfẹ́ Ọlọ́run. Ẹ gba ọpẹ́ wa, ẹ gba ìyìn wa. Nítorí ìjọba ni tiyín, agbára ni tiyín, ògo ni tiyín, láé àìnípẹ̀kun. Àmín ní orúkọ Jésù. Ẹ̀yin Olúwa lógo, ògo fún Olódùmarè.